sọ àwọn èèyàn bí ẹni tí wò sùn tí wọ́n ronú pé níbi kéwì náà mo kí àbá Ìmáàmù Gàmbàrí wọ́n kí sẹ́nitọ̀ wa Sọ́ọ́lẹ̀ Mùsọ́fà tùràkì ń lè rí gbogbo wàhálà dáǹsẹ́ lórí Nàìjíríà ọlọ́wọ́ òjò. Bàbá wa lẹ́yìn ń kọrin àkìrí àti alájú àgbọ̀rọ̀ sáà àtẹ̀mí ọmọ ìyá lọrin bárakẹ́lá òfìgà sínú babalá mímọ́ aláàgbàr gbogbo wa wá sẹ́jọ́ ni ọ̀yẹ́ kó jókòó sí di fóònù kọ́ ọmọ wa dìtẹ́ ọ̀gá ọmọ ọ̀sàmá ìyá tàbá ṣùgbọ́n ọwọ́ ọ̀gbọ̀nà ìròyìn ẹ̀dá ọ̀gbọ̀ngbọ̀n ni òṣìṣẹ́ ẹ̀dẹ̀ lè ṣe láyé kádàrá ní ọgbà wájú bàbá akúkú tí ẹkú oríire kádàrá yí pé màbúdá abẹ́nínú ẹbí ọ̀sẹ́ni tọ́lọ̀wọ̀n la máàpù fún ọlọ́run la máàpù fún kálukú ọ̀sẹ́ni ọlọ́run la foundation fún ìtọ́pa foundation rẹ jẹ́ ni màá sọ fún ọ lálẹ́ bàbá wa mú sí kádàrá àkọ́kọ́ tọ́lọ̀ ń kọ fún ni pé ẹgbà bàrá àdì bàbá olóríire ẹ sì gba igbá àyà ìyá olóríire ọlọ́run wa mú yín wá sáyé látara àwọn olóríire méjì ìtẹ́lòmí òní nìyẹn táyé rẹ̀ ti dojúrú ìgbésí ayé ẹ̀dá ọ̀wá pín bẹ́ẹ̀ ìgbésí ayé ẹ̀dá kò pín bẹ́ẹ̀ dẹ́dẹ́ wọ́n ní kó orí mi máa wo tẹlifíṣàn. bàbá amútí ọlọ́run ò tó wá ṣe àwọn tó bí ní ọ̀tá yín ọlọ́run á máa ṣe òbí ní ọ̀tá ọmọ wọ́n ti rí pé yóò lógo kódà wọ́n lè sọ fún ọ pé kéwú ní òkè wọ́n wà lọ bí iṣẹ́ mẹkáníìkì ọwọ́ lè jáde ó lè jẹ́ kó pẹ́ kó tó rìn yọmọ á lọ fẹnu fepo lẹ́nu kapurétọ̀ àwọn tó bí yí wọ́n wá sẹ̀sà abọ́lẹ́ẹ̀tì sóríire wọ́n mú ilé ọ̀dọ́ alámọ̀tò Sheikh Adam Abdallah Al-Alori tajamada Allahu fi jilbabil afwi war rahma. iṣẹ́ yìí ti wá parí iṣẹ́ ìdásẹ́ parí ẹyọkan ló kù sí ìbàjẹ́ ẹyọkan tí sì ìbàjẹ́ ọwọ́ ìdálẹ̀dá òbí fà á ẹyọkan tí ọ̀dásẹ́ yìí nù ni pé ẹ̀fẹ́ ìyàwó lórí ibùdó yà sọ fún ọ lálẹ́ ọ̀rọ̀ rẹ tó dojúrú olórí ibú ìyàwó tó fẹ́ ni. ẹjọ́ èyí á sọ ọgbọ́n kó fi ìyàmọ̀nà ni wọ́n rí inú yẹ̀pẹ̀ wọ́n rí inú omi ọ̀sọ̀ bọ́lọ̀ ni pé ọlọ́run o gbogbo ohun tí bá jẹ́ kádàrá àgbésí ayé mi ìtí ó tako kádàrá mi mọ́jẹ yàn án bọ́ ọba jẹ́ omi tó ọba lọ fẹ́ èèpẹ̀ ọmọ ṣiṣẹ́ níyàwó rẹ ní òrìṣe òòlè ríṣe torí èèpẹ̀ máa fa omi mu ni. bàbá wa mú tí ìtọ́ parí ìgbésí ayé yìí ni pé táàbà yóò ní wò ẹ̀fẹ́ ìyàwó lórí ibú ni ẹlòmí náà fẹ́ sọ ilé ìyàwó rẹ̀ ló mú lọ ọdún èbò ó ní jákú òǹdé o jákú òǹdé o. Buhari bàbá mú tí ṣe ń sọ̀rọ̀ díẹ̀ Buhari máa ń yọ̀ lẹ́nu bàbá àjà ọ̀ wọ́n fi máa ń gbọ́dá. ó ní ẹ̀ bá tẹ̀ra rẹ̀ jẹ́ lóko ọ̀dọ́ yìí lásẹ̀sì ọ̀rọ̀ wà. àwọn ló ṣe
létí tí wọ́n yanjú ọ̀rọ̀ àwọn àfáànù. àní ọgbà ntí bá ń dún lọ́gbà tí ó máa dún tọ́ ọba lọ́ọ̀bẹ̀ tí ó dún ọ̀ọ́dààmú. ìtọ́ba ń wú wa tá a bá ìsọ̀kalẹ̀ fún yàn ọ̀yẹ̀kọ̀ ọ̀fẹ́ kọ̀ọ̀yẹ̀kọ̀ sẹ́pẹ̀ ní kẹ̀kẹ́ mọ́. bàbá mufti nẹ̀kúndì máa ń ná ẹ̀rọ ìfọ̀dà kọ̀dùnmọ́ta èmi yíwú wọn padà pé kọ̀dùnmọ́ta gbogbo bẹ́ẹ̀ yẹn ní láyé rẹ̀ ti ní. bọ̀dé bá ní wọ̀ ní àgbọ̀gbọ̀ àbájá wọ́n fi ń wọ́n sára. ìṣe méjì ló kù dá tọrọ fún yín ìníkẹ́mi yín ó gùn ọlọ́mọ fi mú sí la lójú. àìsírù rẹ̀ lù lù yín ní ojú ọmọ o. ó lè dáhùn símà àtàkàjà rọ̀tà táwù àfìgbà tó ọba tó rí tested okay lára wọn. àtọ̀bá ẹ̀jámi wọn. bàbá mú símà ni ẹ jẹ́ kí n táàtì bí kan fún lónìí nítorí kí n gbà dé màá sọ lónìí. bàbá wa àgbà kan kúlí lórí kọ̀dá máàlì nǹkan amáyébọ́dá. wọ́n fún wa ní àdúrà nínú ìlú Ẹdẹ wọ́n ní ká lọ ṣe wọ́n wá níjọ́ tá a bá ṣe àlejò ńlá kan wọ̀lú tálejò yẹn bá ti lè wọ̀lú tẹ́ ẹ bá gbọ́ kó ti dìde ẹ dìde bí àdúrà yẹn ẹ má ṣe mọ́. àwọn afọ àwọn ti ṣe àwọn ndó lamọ̀ tálejò ọwọ́ báyìí ndó lamọ̀ tá ọwọ́ adijọ́ kan wọ́n ní ẹ̀dí á ṣe bálejò bá wá déédéé bí ọba wá déédéé àwọn bẹ̀rẹ̀ àdúrà yẹn à ń ṣe é lọ ni wọ́n wá sọ fún wa pé bàbá lọ ya ọmọtọ̀sọ nílé àtọ okú muftinisi bọ̀ wá kí o sì là. ìwọ́nú ìlú Ẹdẹ ń jọ náà ìwọ́nú ìlú Ẹdẹ ń jọ náà ìlódì àgbà a sì dìde bí àdúrà yẹn ibà ń sì ń béèrè dọ́kà àwọn rẹ̀ lọ́lọ́run ṣe. Ilé ogun yàtọ̀ lọ́wọ́ lè ṣe bẹ́ẹ̀ tó kí là ń béèrè ìjọ náà ni pé ọlọ́nkọ́ yan ọba rẹ fún wa ìlà ń béèrè ìjọ náà ìwọlé yín lọ́lọ́run fi yan Dr. Muniru Dini Adéṣọlá Lawal àwọn jẹ́ ní kí n kí n fẹ́ kú ọdún. Mẹ̀mẹ́ àìsàn náà yá nínú àmẹ́rẹ́ àìsàn náà. Ìwọ tó o bá gbà lọ gbà áyà. Ìṣètánì ilẹ̀ ó ti lọ jìnnà kò lé lórí. Mo rí ọ̀fẹ́ burú kí ìṣètánì ọmọ wa dùn. Ìwọ́n tó bá ti gbà lọ gbà abala ayíṣẹ́ lẹ́yìn ìdáwọ́ ńlá. Èyí tó lọ bá fún ọgbọ́n bá mánéèjì máa mánéèjì ẹ̀. Òsì kẹ̀kẹ́ tó ọmọ ọ̀gá kẹ̀kẹ́ mà ọlọ́run ní bẹ̀dẹ̀ amánà wọ́n máa sírò ọjọ́ orí inú tí wọ́n wá máa fi kún tiẹ̀ ọlọ́run ní ikọ̀ kádàrá ogún ọdún tá a ti bí mẹ́sẹ́ńjà alẹ́mọ́ ti bí mẹ́nìjà. àtiwé ọ̀rọ̀ nìkan má pìtẹ̀ mọ́ pìtẹ̀ ń bẹ̀ ìtọ́ ọ̀báyé rẹ̀ jẹ́ mi ìtòlẹ́jọ́rọ̀ rí ó tó bí mo ṣe yajú lẹ̀ rẹ̀ tí wọ́n ti fẹ́ ya rẹ̀ níwọ̀n tó òróró ti jẹ wọ́n dá ní èrè ọ̀gá kí ló ń para rẹ̀ sí mọ́tòrí kádàrá mọ́ para rẹ̀ ìtọ́lọ́ mo ń yàn fún mi ti dìyà lọ́lọ́run ti yàn fún yìí ọlọ́run ò sì ní díẹ̀ ló pété láwa ní kògbókògbó àní wé lọ́mọ yín lórí ọlá ànábì lọ́dọ̀ ọlọ́tọ́ lẹ́yìn ẹ̀pọ̀ tí ó sọ̀rọ̀ ọmọ tẹ́mi ọ̀ àti ogárígún tí fi kéwù ṣàdúrà ju ò bá lè lé òun ṣàdúrà pé ló ti sọ wọlé sẹ́fẹ́tì yàrá ti má jáde wọ́n máa ń kọrin kan wọn ní bàdàbàdà bàdà àmúdà sọ́wọ́n bọ́ bá ti débi bàdà ọ̀wà jágbe mọ́ ikú náà lódo tẹ́ ẹ bá ti lé òrè wá mọ́ bàdà 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 àmúdà bàdà àmúdà inú bó ti máa ṣe èdè kúrò àmúdà inú bó ti máa ṣe èdè kúrò bàdà. Bàdà àmúdà bàdà àmúdà bàdà àmúdà bàdà àmúdà bí mo fi máa ṣe ọ̀dọ́.
ìbàdà àmúdà àmúdà ìbàdà ọdún bí máa dé ìgbòho ìbàdà ìdánilọ máa dé ìgbòho ìdánilọ máa dé ìgbòho. Owó sẹ́nitọ̀. Aláàgbà sẹ́nitọ̀ ẹ̀kú ẹ̀wọ́. Lẹ́yìn náà bá dé ìgbòho ìbàdà àmúdà. Lẹ́yìn náà bá dé ìgbòho ìbàdà àmúdà. Kí gbogbo wa máa dé ìgbòho ìbàdà. Kí àtàkì máa dé ìgbòho ìbàdà àmúdà. Lẹ́yìn náà bá dé ìgbòho ìbàdà. Kí àgbàrá máa tàwọn dé ìgbòho ìbàdà àmúdà. Mama dé ìgbòho ìbàdà. Kí àtàkì máa dé alájà ní máa dé ìgbòho ìbàdà. Àmúdà ìbàdà àmúdà ìbàdà àmúdà ìbàdà àmúdà ìbàdà àmúdà ìgbòho àwọn àti ìgbòho ìbàdà àmúdà ìgbòho àwọn àti ìgbòho.